With due respect, Kábíyèsí Oluwo of Iwo, tẹ́ bá fẹ́ ṣe àáfà, ẹ gbádé sílẹ̀ kẹ́ lọ dé láwà ní kẹ́ máa ṣàfà yín. Tẹ́ bá fẹ́ ṣe dàdá ní, ẹ gbádé sílẹ̀, ẹ gbé adé àwọn bàbá tàwa sílẹ̀, ẹ lọ mọ̀ ṣe dàdá ní yín. Enough is enough. And this is tí mo ń sọ yìí, with due respect, ẹ kúkú mọ̀, ẹ̀yin lẹ bí wa. Ẹ̀yin lẹ bí wa. Tí wọ́n bá sọ pé lódìlódì ni wọ́n ń dáṣẹ́ kínní kan yóò mí pé kẹ́ máa wá ṣe gbogbo ẹ̀ báyìí báyìí. Tẹ́ bá bàjẹ́ tán tiwa náà ni ó dà. Ọmọ Ìwó lè mi. Mo lọ sí primary school ní Ìwó, mo lọ secondary school ní Ìwó. This is school Kiola ni mo lọ. Baptist high school ni mo lọ ní secondary school. It was not as bad as it is now. Kábíyèsí, with due respect, what have you done for us since you became the king? Number one question, what have you done for us? Civilization? Ẹ̀yin. Ó yẹ sọ nǹkan tẹ́ ṣe. Mo kàn fẹ́ mọ̀ ni. Wàhálà àti ìdààmú lẹ kó bá wa ní Ìwó ńgbà tẹ́ ti jọba. Wàhálà àti ìdààmú lẹ kó bá wa. Kò sí nǹkan tẹ́ kó bá. Ẹ drag orúkọ wa sínú nǹkan tórúkọ wa ò sí. Àwọn ọba tiwa wọ́n máa ń pọ́n wọn lé ni. Bẹ́ẹ̀ ni. Wọ́n máa ń pọ́n àwọn ọba wa lé ni. Àti gbọ́njú kẹ́ tó jọba. Wọ́n ń pọ́n àwọn ọba tàwa lé ni. Tí bí n bá sọ pé ọmọ Ìwó ni mí, wọ́n máa ń pọ́n àwa lé ni. Wọ́n ní ọmọ Ìwó ìwọ rẹ̀ ìwé rán. Ọmọ Atẹ́nigbọ́lá ẹ pẹ̀lẹ́. Ìwọ tí ń lẹ́kùn bọ̀ ni wọ́n ní kọ́kọ́rọ́. Wọ́n máa ń kí wa bẹ́ẹ̀ ni. But now, do you know what they say? Wọ́n tó sọ pé ọmọ Ìwó ni wá. Immediately, wọ́n máa sọ pé Ìwó ọba yẹn àmúgbó yẹn. You tarnish our image. Nǹkan náà ń ṣe nìyẹn. Ẹ̀ ń tarnish image wa ni. Orúkọ tó mọ̀ wá sí Ìwó ìlú àfà Ìwó kìdí kan ẹ̀ tarnish image yẹn. Ẹ wá sọ pé ẹgbẹ́sìn lọ́wọ́ ẹ̀sìn kọ́ lẹ gbé lọ́wọ́. Ìkànnì yẹn ẹ fẹ́ bá Ìwó yẹn jẹ ni. I am not saying this to you personally. Mo ń sọ fún ọba tó wà ní Ìwó ní ìsìn tó ń gbógun tì wá ẹ gbógun tì wá jù. Kí ló dé gan-an? Ṣé bá ba ni tó ba lórí ohun gbogbo? Tẹ́fẹ́ ṣe àfà ẹgbẹ́ adé sílẹ̀ kẹlọ wé láwà nìyí. What is it? It's getting too much. Kí la àwọn ará òkè ọba ṣe fún yín? We've been living with peace. Fúlàní wà nù wa, gbogbo àjọ wà papọ̀ ni. Mọ́gàjì oríṣi gbogbo bá ṣe pọ̀ nìyẹn kí ló dé? Ọmọ ọba dèmi o, ọmọ ọba kò jẹ́ kí n jagun bí ẹrú. But it's right time láti sọ fún yín pé gbogbo ohun tẹ́ ẹ̀ ń ṣe fún wa is getting out of hands. Tó bá bu yín níbì kan, á sàdé dá wọn lóhùn. Ẹ mọ̀ ìrọ̀bá wa fín, kì í ṣe yín gangan là ń pọ́n lé. It's not you. Ẹ̀yin wọ̀nyí tẹ̀ ń bá wa lójú jẹ́. Apèrè là ń pọ́n lé, adéyẹ là ń pọ́n lé. Ìtàwọn ń jà fún un, kọ́ má bàálù mi jẹ́, ìmọ̀lú mi. Bàbá mi ò gbà kíyà mi gbà ká lùsù mọ́lù yá mi. Bàbá mi ò gbà. Kọ́lá tí wàá kẹ̀jú kọ́lá máa ń fọ̀rún kẹ́. He will do the same thing, kálí wà láyé. It's right time we tell you. Àwọn ará òkè ọba wọ́n ti complain, wọ́n ti jáde síta, wọ́n lè ní káwọn filé àwọn lẹ̀, káwọn filé ilé bàbá àwọn lẹ̀, káwọn agbóko mi kan lọ máa dáko ń bẹ̀. Says by who? Ojo ni yín. Ẹ kàn máa mú ẹ máa lẹ́wọ́ sí ọba mi, ọba tẹ́ ẹ mọ̀ pé lágbára láti nà. Ẹni a lè mú là ń lẹ́ẹ̀dì mọ́. Àwọn alẹ̀ máa àwọn èèyàn yín tí bẹ́ẹ̀ pé ẹ̀yìn ọwọ́ ti yín ò sí ń bẹ̀. Wọ́n ń pa àwọn èèyàn yín lọ́jọ́ ti yín. Àwọn ọba mi dìde, wọ́n ń dìde fáwọn èèyàn wa. What have you done? Every Friday you go to mosque, ẹ bẹ̀rẹ̀ sí máa da owó kiri. Gbàtẹ́ pé láìkí oyè àfà kí ló tẹ̀ lọ ṣàfà. Ẹ ló ṣàfà náà. Ìwò sí gbogbo nǹkan ló pé ní Ìwó. Àti Christian and Muslim àti àwọn abọ̀rìṣà àjọ ń ṣe papọ̀ ni. Kí ló dé gan-an? Ẹ̀yin náà ewu nǹkan táwọn pípì sọ, ewu nǹkan táwọn sọ. Akẹ́yìn bàbá wa o, Ọlọ́run jẹ́ kárí yín pẹ́ o. Àṣẹ tí ẹ fi ń ṣe tẹ fi ń tò láti jọ Ọlọ́run jọ dànù mọ́. Kò sọ́ba tí ọba sí ọmọ ọba, kò sọ́mọ ọba tí ọba sí ọba, àtọ́ba àtọmọ ọba gbogbo yín la gbé dànsákì fún. Ẹ̀mí yóò bo ìmọ̀tárì iná làwọn afẹ́ báyìí fún o. Láì mọ̀ yẹ̀gbà láti lọ sí ọ̀dọ̀ bàbá wa ní palace. Ṣùgbọ́n gbogbo ìgbìyànjú gbogbo iṣẹ́ àṣìṣe là ń gbọ́ àrípa kankan. Tó sì jẹ́ wípé gbogbo àwọn bàbá ní Ìbàdàn àwọn tí ò tó ọba wa ní Ìwó àmọ́ ipa tí wọ́n ń kó nípa ọ̀rọ̀ àti ìgbìyànjú àti ìnáwó nára bí kábíyèsí wa ti ìgbìyànjú tí wọ́n náwó ìgbésẹ̀ tó tọ́ tí ẹ̀wọ̀n òfin nípa wátán lókè ọba àárí o àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì láti bí ọdún mẹ́rin gbogbo tá à ń gbọ́ lọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n bá ti lọ sí palace ni wípé à ń ṣiṣẹ́ lé lórí sí àwọn ará òkè àwọn ará ìyànà ọ̀fà
àwọn ọ̀fà wọ́n mobilize wa káwa mọ́nú oko ẹni tí wọ́n pa wọ́n pa ẹni tí wọ́n hàn lé mọ̀ wọ́n hàn lé mọ̀ ẹni tí wọ́n ti dúkìá rẹ̀ lọ wọ́n tún lọ kọ́lọ́pàá wọ́n tún àmọ́ fi kó wa mọ́lẹ̀ yìí gbogbo eléyìí lọ́kà wà láyà tá a bá ṣe petition lọ sí zone àbí gbogbo bí kíbi tí petition wa bá lọ gbogbo ẹ̀yin àgbààgbà ìwọ́n làwọn ò rí pa yín àwọn mọ́gàjì àwọn ọmọ ọba níbàdàn àti níyà abẹ́kọ́fà gbogbo ni wọ́n sì ń lọ akíìmù péré tí ń dá wà láàmú tí ń pa kúkúrú tí ń pa gúngùn àgbúrò yín àrípa yín láti bá wa rí mú àwọn ọlọ́pàá sì ń ṣe bíbí fún àwọn ará ọ̀fà àtàwọn alábàdàn wọn ò rí kankan ṣe fún wa kò sẹ́ni táwa tọ́ka sí pé ń tọ́pa wá lọ́mọ nìyí tí wọ́n rí mú kò sẹ́ni táwa tọ́ka sí látàtà tí ń pariwo àti àwọn ọmọ ogun rẹ̀ nígbà òun ló ń pa wá lọ́mọ ní ń pa wá láya ní ń kó wa ní dúkìá tó ti bẹ́ẹ̀ àgbọ̀n kankan ètò wa ṣe wá lè mọ̀ láfi jáde rèé o àyàtà wa ní pé ká lọ fẹ̀ wọ́n náà ní pápá síbàlẹ̀ wa ní pápá kábíyèsí wa bá wa ń bẹ̀ wọ́n sì sọ wá dáadáa wọ́n ṣe wá lálejò ṣùgbọ́n wọ́n ní ká kúrò lórí ilẹ̀ àwọn bàbá tiwa ni o wọ́n ní ká kúrò lórí ilẹ̀ bàbá tiwa ni o wọ́n ní torí wípé lẹ́ẹ̀bà kó mẹ́rẹ̀ mi wọ́n kà sóko dànù ni wọ́n ló dàgẹ́ ká wá gba ilẹ̀ níbi tá a bá jẹ́ máa dáko níbi tí bàbá wa ò ṣe. ẹ wà mọ sásá bẹ́ẹ̀ sìn ẹsẹ̀ sílẹ̀ abá ìsìlámù láyé ni kò sí lè parun abá kírísítẹ́nì láyé ni kò sí lè parun èyí gẹ́gẹ́ bá láyé ni kò sí lè parun àwọn abáṣẹ̀ṣẹ̀ láyé ni kò sí lè parun kí ni problem yín what are you fighting for? Are you fighting for Allah? You are not fighting for Allah, you are fighting for yourself. You are not even a religious person. ẹ sọ ẹ̀sìn tá ẹ̀ ṣe fáwọn èèyàn kan gbọ́ is it because you come outside and say ẹ máa bú èṣù níta ẹ máa bú Ṣàngó níta ẹ máa bú Ògún níta and you think you want me to believe you worship Allah? ẹ wò kábíyèsí àwọn ibi àkúbẹ̀ o bẹ́ẹ̀ mo sọ fún yín kò sóòsà tí ń gborí lọ́wọ́ ẹni nílùú wo yẹn o kò sóòsà tí ń gborí ẹni ìbẹ̀dẹ̀ sì forí mi sọ̀rọ̀ sí so èmi ò ní kúkọ bí kò ṣe yíyẹ kábíyèsí ẹ lọ paná ogun tẹ́ fẹ́ dá yìí o torí tọmọdé tàgbà ni ó sọ̀rọ̀ ẹ̀yin náà kúkú mọ̀ ọ̀rọ̀ sọ ẹ kú ti sọ ẹni sọ̀rọ̀ ni wá ní wò bẹ́ẹ̀ ni àjọmọ̀ sọ ni o enough is enough o ẹ à ní fojú gbogbo tẹ́ wá ṣe tó bá ti dá báyìí àmọ́ káàntì ẹ̀ síta ni kò sí tó káyìn pẹ̀lẹ̀ sí you are not a Christian, you are not a Muslim, you are not a oko tó ẹ̀sẹ̀ sí kankan tẹ̀ ń ṣe ẹ̀yẹ parọ́ àwọn Muslim tó bá mọ̀ nǹkan tẹ̀ ń ṣe wọ́n mọ̀ pé ẹ̀ ń tánìṣì méjì àwọn ni nígbà tẹ̀ dínà ni Islam dogun níwò Islam ìṣogun tẹ̀tẹ̀lẹ̀ ń wò Islam ò kì í ṣogun níwò tẹ̀tẹ̀lẹ̀ kábíyèsí gbà tẹ̀ dé náà ni nígbà ẹ̀ dé ni àwọn sì sàrọ̀ bá fín tó ọmọ ọba lèmi sọmọ àlè ẹ̀yin gangan ẹ fẹ́ ká máa rí ẹ fẹ́ ká rí àpèrè àsìn ní rápèrè fín ẹ̀yin tẹ́ fẹ́ bá pèrè jẹ́ náà nígbà kẹ́ bá pèrè bàbá náà bàbá wa jẹ́ kí ló dé ẹ̀yin tẹ́ fẹ́ bá pèrè bàbá wa jẹ́ nígbà kẹ́ bá pèrè bàbá wa jẹ́ ìfúkú tó fẹ́ ṣe àfẹ́ lọ ṣàfà ẹ fẹ́ pèrè bàbá wa sílẹ̀ kẹ́kẹ́kẹ́ yé stain wa mọ́ you stain us a lot àwọn tó mọ ẹ̀sìn lọ́dọ̀ bẹ́ẹ̀ sí ẹ̀sìn kọ́ lẹ́ ń ṣe you are not doing any religion it's a lie àwọn tí ò mọ kọ́tọ́ pè ní Islam lọ́dọ̀ bẹ́ẹ̀ ń ṣe Islam ẹ̀ ṣe Islam with due respect kábíyèsí ẹ̀ ṣe Islam ọmọ ọba lèmi o ìyìnsọ máa lé o ọmọ òkè ọlá ni mí nílé abẹ́sẹ̀ o jogún ni mí yọ̀ làtàlùbọ̀ ọmọ aláwùsá ni mí o èmi ìyìnsọ máa lé o ìyìnsì mọ́lé mi ìyìnmọ́bò mi ìjú bí tán forí mi sọlẹ̀ sí lọ àwọn sísọ ọmọtọ́ lọ ń bí ní wọ́n bí wọ́n ta ara o ilé abẹ́sẹ̀ ọ̀nà forí mi sọlẹ̀ sínú yàrá ọ̀nà forí mi sọlẹ̀ sí so mo ń sọ fún yín sìn bí kábíyèsí enough is enough stop it stop making us feel like wọ́n àtọ̀ bí mi sí wọ́n àti mo jẹ́ ọmọ ìwọ gan bẹ́ẹ̀ ẹ̀bù yìí kú wá gbòòrò ẹ̀bù yìí kú wá ẹ̀ ń tẹ́ wá kiri ni wọ́n lọ bá yá lágídí yẹn ṣé ẹnìkan lágídí ni kábíyèsí all of us we are coming for you one by one and I'm very very sure pé ẹ ní fẹ́rú ẹ̀ àwọn ẹ̀mọ̀kọ́ ikú mọ̀ kò sóògùn kankan elédùn àtàjọ pé náà ni ọlọ́run ọba tó dá ogun wa náà ni ọmọ ń pọ̀ wá lé ní ọmọ owó ní ìwọ kí ni àwọn ti di ọmọ owó ní ọba yín àmúgbó yẹn ọba yín ọlágídí yẹn ọba yín tó jà kiri yẹn kí ló ṣẹlẹ̀ you are not the first king that's what I'm concerned you are not the second you are not the third you are not the fifth you are not the sixth ẹ lọ gbọ́ tàn ni kábíyèsí ẹ gbọ́ tàn ni ọba kankan ò ṣe bẹ́ẹ̀ ṣe ṣe yìí rí kábíyèsí ẹ gbọ́ ìtàn ni ọba kankan ò ṣe bẹ́ẹ̀ ṣe ṣe yìí rí bí n bá sọ pé at this my age I won't say anything because mo fẹ́ kí ẹnìkankan wá pa mí that means I'm stupid kábíyèsí kò sí gbogbo máa pàgbà tá à ní bá pò lórí ẹ̀ ń bẹ́ẹ̀ I know you won't want us bẹ́ẹ̀ ni àgbọ̀ wọ́n sọ pé akábíyèsí nìkan máa wú òkú àwọn ọba tó ti kú ní tó ti wà níwò wọ́n máa wú kó bẹ́ẹ̀ wọ́n gbé òòṣà kan wọ́n gbé lọ́nà gbó kò sí kan tó kàn mí òòṣà ni ó jà fún ara rẹ̀ nobody will fight for oní òòṣà but for our people we go to fight for them ọmọ ọba ni wá ìgbà alẹ́ àwọ̀ oníṣe àwọlé àwọ̀ oníṣe ọmọ ọba níṣe
ìyá ayọ̀ ọba ní ṣe ẹjọ́ ọba náà fi bá wa náà. If my father were to be alive today, he's going to say the same thing to you. Kábíyèsí, we are tired. Please change. And if you know you want to go for religion, something, go leave the throne. Ẹfàdé wálẹ̀, èlò wé láwà níyín, àwa náà ládé láwà ní. Ntòwù yín lẹ́gbẹ́, ẹ ṣáà rí láwà níbẹ̀ kẹ́ tó gbé pẹ́fẹ́ jọba. Ṣé ẹ rí láwà níbẹ̀ kẹ́ tó gbé pẹ́fẹ́ jọba ni? If you want to be a láwà ní person, go and do láwà ní, leave the throne. Stop tarnish our image. Stop staining us. It's getting out of hands. We can't take it anymore. Hello Canada, hello sí kìdí kan, wọ́n máa stain wa, wọ́n máa where is everything? Kábíyèsí mo fi rẹ̀ sí kú ọ̀wọ́ ni. Kábíyèsí tí mo rí tó tẹ̀wé tẹ̀ ṣe oríṣiríṣi tá àti ẹ̀gbọ́dọ̀ fẹ́ ni wá sọ. We defend you. You keep doing many things. You keep doing it. We keep defending you. How long do you want to do that? Ngbà ń bá dàgbà tí mo lọ bá wọn bá mi, kí mo fẹ́ sọ fún wọn? Ọmọ ìwọ ni mi o, mo sì gbé lérí ju ní ọjà tí ń lọ. Ebi ní bá àwọn Ìlọrin ṣe máa ń gbèlú wọn sórí. Ebi bá àwọn Ìbàdàn ṣe máa ń gbèlú wọn sórí. Kí ló dé gan-an? Kábíyèsí, with due respect, we are tired of your attitude. It's getting out of hands. And you have to change. You are our king. We accept you. Because táwọn kan fi bàjẹ́ bá ní kẹfẹ́ jọba, bọ́lá ọba dé ilájú ọba, lè jọba. And we accept you as our king. But please, it's getting out of hands. Everything. Wọ́n mọ̀ kọ́nà gbogbo. Lórí ọba Ìwó náà ni gbogbo lórí ọba Ìwó náà ni kí ló dé kí ló ṣẹlẹ̀ sí yín. I am sorry tọkùn bọ̀ tí mo sọ obìnrin nínú Kábíyèsí. I am sorry and this is the only way I can talk to you. This is the only way we've been trying not to get to this level, but man, you have been provoking us with your attitude. Kábíyèsí sá mi ò ṣàròbà fún o àpọ̀nbalẹ̀ ni mí, but this one is getting out of hands. You have to change. Thank you. Ẹ̀yin náà la fi jọ, ẹ̀yin ni bàbá wa. Nàwí kòkó kojú ọ̀rọ̀, bọ́lá ìbára kòtò bàbá lọ́rọ̀ fẹ́ ṣe. So ọmọ ló ń bá wa bá sọ̀rọ̀, ẹ má bínú. Àwọn tó wá bá yín, àwọn tó wá bá yín pé Kábíyèsí o, àwọn ló wá sunkún bá àwọn ọmọ ọba. Wípé pẹ́pẹ́ sí ẹni káwọn kú òní blue. Ilẹ̀ bàbá àwọn ẹni àwọn òkú òun bẹ́ẹ̀. Àwọn wá sunkún wá bá àwọn ọmọ ọba. Àwa náà sì wá bá yín sọ pé Kábíyèsí ẹ má jẹ́ àṣẹ bẹ́ẹ̀ ẹ ṣé.